atọrọ ìkẹ́ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Àlékún kí àlékún gẹ̀ tó bá ti ń bá Ànábì wa Muhammad kó máa bá wọn ará ilé Ànábì wa Muhammad kó máa bá wọn ọ̀rẹ́ Ànábì tí dé ará ilé Ànábì wa Muhammad tó fi kan bàbá Mawlana Sheikh Adam Abdallah Lalo. Àlékún kí àlékún gẹ̀ má jẹ́ dúró lórí bàbá láìgé nígbà kan àti àwọn arúgbó méjèèjì tí wọ́n ṣe mímọ̀ kalẹ̀ àtàwọn alfáàdùn tí bàbá Mawlana Sheikh Adam tí wọ́n gba mímọ̀ lára wọn àti gbogbo àwọn kéwòrí tí wọ́n ti lọ kọ́lọ̀ kó bá kéwòn alápapọ̀ bàbá Mawlana Mudirul Markaz àlékún ìjẹ́rí ọ̀tá àlékún orí kọ́lọ̀ kó máa bá fi ṣe ilé ṣọ́ gbogbo ayé fẹ́ gbóhùn sálámà Isa akramakumullah. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بابا جميعا وين يندفون مع المستقيم بالله في سلامة بقواي. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. كيولون كيو جاري بسا إبي قوتي ينقوى لوري ماضي المركز حاضره ومستقبله إبنا نياوة لوري أورو مركز هذه صورة بابا مولانا شيخ آدم هواني مادي مركز دتي كروني مادي أنا تي حاضر في دي هني لوان شكلا حاضر يعني lórí ọ̀rọ̀ tí markazi máa ń yanjú òun náà làwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ kọ̀dọ̀ ya sáà kọ́lọ̀ kó járí pẹ́sà. náà in tí mo kọ́kọ́ fẹ́ fi wọlé ni wípé mujtama ò ta wà yìí mo sọ rí wípé wọ́n ni al-layali hubala akramakumullah talidna kulla ajaib akramakumullah sa. ومن العجائب ما تسر النفوس ومن العجائب ما تسيء النفوس. àwọn nǹkan ṣì ń ṣẹlẹ̀ èyí tí ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ láfi wípé kọ̀díyà sáà ni àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ó mú àwọn àfà ó kọ́kọ́ tì wá lójú. Igun alákọ̀ọ́kọ́ ni igun alákọ̀ọ́kọ́ ó ti wá lójú ó gbá ẹnu wa wọlé. ẹlẹ́ẹ̀kẹta a nílé ó sílì ẹnu wa. ó ti wá lójú ó gbá ẹnu wa wọlé ó wá lẹ́nu yẹn pa. ó sílì ẹ̀. ọ̀rọ̀ yìí kan àwọn àfáà kúkú. ó kàn wọn kúkú. ẹlẹ́ẹ̀kejì ó kàn onísúfí. akramakumullah. ó kàn kúkú ó gbé ẹnu wọn wọlé ó sílẹ̀. mẹ́tẹ̀ẹ̀ta ó lọ lọ́dọ̀ tí wọ́n náà. ó lọ mẹ́. káàdì ó di méjì sá. so tí n bá wí pé àwọn àfà àfà kóríṣiríṣi. akramakumullah sá. àfà akọ́mọ ní kíw ọ̀tọ̀ àfà ló ń jẹ́. àfà oní tébù àfà ló ń jẹ́. oní tébù yẹn látara tọ̀bíìbù dókítà òun ni. ẹlẹ́ẹ̀kẹta òun ni alùfàǹfà. àfà ni wọ́n máa pè. bẹ́ẹ̀ni orúkọ tí ó gbé jáde nìyẹn àmọ́ àkíkọ orúkọ rẹ̀ alùfàǹfà ni. wọ́n náà lè wí láwà ní. dáadáa. so ìjà àwọn èèyàn tí wọ́n fẹ́ máa rí wa láàfà ǹjẹ́ wọ́n dálù fàǹfà mọ̀. nínú àwọn ìran yìí báwo ni wọ́n ṣe fẹ́ classify àwọn tí wọ́n unique nínú àwọn ulama. bẹ́ẹ̀ni so kò ṣe classify. ẹsẹ̀ èèyàn dàpọ̀ mẹ́sẹ̀ télọ̀ ó dàpọ̀ mẹ́sẹ̀ ajá. so ẹsẹ̀ ajá ládàámọ̀ ìpé ókè ẹsẹ̀ ajá rèé so ẹsẹ̀ télọ̀ ní ẹsẹ̀ èèyàn ní àdàmọ̀ yàtọ̀ ó ti wá dàrú nísìn àmọ́ yàtọ̀ wípé ẹsẹ̀ èèyàn rí ẹsẹ̀ ajá rí bin nabil. so ẹni ta fẹ́ pè lálùfàǹfà yìí òun náà bọ́ta ó lè wé láwàní ó lè nírùngbọ̀n ó lè ní gbogbo ẹ̀ ó sì lè máa sọ̀rọ̀ tí ẹ máa rí pé àwọn tí ó mọ̀ wọ́n máa rí pé àlùfáà ni but lọ́dọ̀ àwọn àfáà lọ́dọ̀ àfáà oníkéwú á rí pé àmọ́ yàtọ̀ pé rárá ọ̀dọ̀ wa ní pẹ́rẹ́gí wà ọ̀dọ̀ wa ní pẹ́rẹ́gí wà á fi mọ àfáà yàtọ̀ sí alùfàǹfà akramakumullah sá. àfáà onítúbù tí mo wí bẹ́ẹ̀ni sá òun ni èdè Fúlàní tí wọ́n fi ń pe alfa.
èdè yẹn ó súnmọ́ lárúbáwá níbẹ̀ yẹn àlùfáà tí wọ́n wí yẹn ẹni tán bá pè lálùfáà lẹni tó lè la àwọn èèyàn ó lè la ẹgbẹ̀rún èèyàn òun sorúkọ téèyàn kan tí yóò jámọ́ nǹkan kan lè gbé rárá Allahu akbar so ó nìyẹn akramakumullah ìyàtọ̀ tó wà ń bẹ nìyẹn ǹjẹ́ gbogbo àwọn èèyàn wá mọ àwọn ìyàtọ̀ wọ̀nyí ó ní ihtalata alhabil bin nabil naam ẹ ti ní ọ̀rọ̀ yìí ó tì wá lójú ó gbá wa lẹ́nu sọ́hùn ó tún wá dé ipa bẹ́ẹ̀ni ẹ wá ní lọ́dọ̀ àwọn ulama alákọ̀ọ́kọ́ ìkí alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ọ̀dọ̀ àwọn sufi yasa táwọn ní sufi náà bẹ́ẹ̀ni ó ní sufi ọ̀pọ̀lọpọ̀ ọmọ nǹkan tó ń pè ní sufi tasawuf akramakumullah èyí tí ò ń ṣe tasawuf ni wọ́n ń pè ní tasawuf hadith anabi muhammad sallallahu alaihi wasallam tí Jibrilu wá tó wá nínú hadith yẹn a rí nínú hadith arba'ina hadith Nawawi ani kunna inda rasulillahi sallallahu alaihi wasallam idh tala alaina rajulun شديد السواد شديد الشعر سواد الشعر بانك حديث لا يعرفه أحد منا ولا يرى عليه أثر السفر àmọ́ ní Medina àwọn ará Medina ò mọ̀ irun ẹ̀ dúdú kirikiri aṣọ tó wọ aṣọ yẹn funfun ní لا يرى عليه أثر السفر àpẹẹrẹ pé arìnrìn àjò lélẹ́yìí àrí lára ولا يعرفه منا أحد ẹnìkan ní wo sì dámọ̀ جلس إلى رسول الله صلى títí الله عليه tó fi jókòó ti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wa asnada rukubatayhi إلى ركبتيه ó wá fi orúnkún ó jókòó murabba yìí báyìí bá léèyàn jókòó murabba ìjókòó yẹn ó jókòó farabalẹ̀ pẹ̀tẹ́pẹ̀rẹ̀ ó kásẹ̀ lẹ́sẹ̀ báyìí ó kí ẹsẹ̀ ọ̀tún àbẹ́sọ̀sì bọ́ra wọn báyìí ó wá jókòó ó wá mú orúnkún ẹ̀ ó fi ṣe déédéé orúnkún ànábì عليه وسلم wà wá dọ́ yàdéhì ọwọ́ ẹ̀ méjèèjì báyìí ó kó o sórí itan ànábì báyìí قال يا رسول الله ó ní wà ànábì أخبرني عن الإسلام sọ fún mi kí ni Islam قال صلى الله عليه وسلم ànábì wa ní الإسلام in tá ń pè ní Islam أن تشهد أن لا إله إلا الله bí wọ́n bá ti jẹ́ mùmínì tó bá ti jẹ́ mùsùlùmí àkọ́kọ́ tá máa rí lára ẹ̀ ní pé ó gbọ́dọ̀ gbọ́ Ọlọ́run gbọ́ وأن محمدا رسول الله yóò sì gba ipá ànábì òjíṣẹ́ Ọlọ́run ni وتقيم الصلاة yóò kírun وتؤتي الزكاة yóò máa yọ zaka وتصوم رمضان yóò máa gba àwẹ̀ Ramadan وأن تحج البيت kó lọ sí hajj إن استطعت tó bá lágbára ẹ̀ قال صدقت ànábì wa ní òótọ́ ló sọ ó sọ fún ànábì pé òótọ́ ló sọ ثم àwa wá ń ṣe mọ̀ pé kayfa yas'aluhu wa yusaddiqu báwo lèyàn ó ṣe máa bí yan léèrè tó tún máa wá sọ pé òótọ́ ló sọ àwọn dákẹ́ ló bá tún continue قال أخبرني عن الإيمان sọ fún mi kí ló ń jẹ́ imani قال النبي صلى الله عليه وسلم ànábì wa sọ fún mi pé al-iman èyí tá à ń pè ní imani kò gbọ́ ló ń gbọ́ وملائكته kò gba àwọn màláíkà rẹ̀ gbọ́ وكتبه kò gba àwọn tírà rẹ̀ gbọ́ ورسله kò gba àwọn òjíṣẹ́ gbọ́ واليوم الآخر kò gba ìpọ́jọ́ gbẹ̀yìn bẹ وأن تؤمن بالقدر kò gba kádàrá خيره ní sùúrù أكرمكم الله وأن kò تؤمن gba kádàrá بالقدر bilqadar àkọọ́lẹ̀ rẹ̀ ti mi lélẹ́yìí má ṣàyẹ̀rékéré wa an tu'mina kò gba kádàrá gbọ́ khairihi خيره وشره èyí tó mú wá fún ẹ nínú kádàrá ni ó tẹ́ ẹ lọ́rùn kò tẹ́ ẹ lọ́rùn aburú ni wàá gbàgbọ́ ìpín tiẹ̀ nìyẹn òní bọ́lọ̀ ọdún steering ó rárá onímọ́tò dírẹ́fà méjì wá mọ́tò wa an tu'mina bilqadar khairihi wa sharrihi قال صدقت má ṣàyẹ̀rékéré àmọ́ ọ̀tọ̀ ni tawakul ọ̀tọ̀ ni tawakkul akramakumullah tawakulu ni ó dá tawakkul ó dá akramakumullah sa kí ni tawakkul nípa mo jọ̀rọ̀ mi lẹ̀ fọlọ́hun bó bá ṣe darí mi الاستسلام لله kò juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ fún pátápátá والأخذ بالأسباب kò gbà wípé sábàbí ń bẹ sábàbí yẹn ló máa tọ̀ ebi ń pààyàn o lè sọ wípé Ọlọ́run ó kàn fún ẹ ló jẹ kò àti àmọ́ mi ju rárá o lọ́nu kíṣìnì kò pèsè oúnjẹ tó jẹ kò wá ní kádàrá ni tàwákùlù ló ṣe yẹn tàwákùl
al-akhdhu bil asbab òun ni tawakkul. قال صدقت. Jibril bá tún sọ pé òótọ́ ló sọ. قال ó dẹ̀ lẹ́ẹ̀kejì. فأخبرني عن الإحسان. ó wá ní ó dá fún mi ní ìrò kí là ń pè ní dáadáa. قال ó wá ní أن تعبد الله an كأنك ta'buda Allaha ka'annaka tarahu. máa sin Ọlọ́run bí ẹni pé òun rí báyìí. فإن لم تكن تراه fa in lam takun tarahu tó o bá rí فإنه يراك. fa innahu yaraka kó o mọ̀ ipò ń rí ẹ. Allahu tó o bá rí mọ̀ ipò ń rí ẹ. so eléyìí àdíìsì yìí ni gbogbo oníkálukú mú. ta ló oníkálukú tí mo wí àwọn onífíkìwù dé àdíìsì yìí ni wọ́n mú òun ni wọ́n lò àwọn dé al-islam an tashhada an la ilaha إله إلا الله. wọ́n wá mú wa tuqima as-salat báwo la ṣe fẹ́ kírun تؤتي الزكاة. báwo la ṣe fẹ́ yọ zaka تصوم رمضان. báwo la ṣe fẹ́ gbààwẹ̀ Ramadan تحج البيت. báwo la ṣe fẹ́ lọ sí hajj akramakumullah sir. àwọn onífíkìwù mú o lè bá nǹkan kan nu sharia islam èyí tá à ń pè ní sharia kó tayọ àwọn nǹkan tá à ń wí wọn làwọn jókòó lé lórí. òun náà jókòó lé lórí tí àwọn bá ti ń kọ́ fíkìwù bẹ́ẹ̀ni sà. sharia ló ń kọ́ yẹn. Allahu akbar. akramakumullah. mo sọ̀rọ̀ kan gbà kan fi ẹ̀yìn àwọn tó ń béèrè sharia kílẹ̀ ń béèrè nínú sharia àwọn èèyàn bẹ̀rẹ̀ sí pariwo wọ́n dìde wọ́n kò yé wọ́n ní ṣáà ṣe sharia nílẹ̀ Yorùbá ń bì à ń ṣe sharia mọ̀nà sharia ò lẹ tún béèrè ṣèjọba mú wa lọ́wọ́ dání pé ká má practice sharia akramakumullah sir. kò mú wa lọ́wọ́ dání so à ń practice ẹ̀ à ń kó mọ à ń fẹ́yàwó à ń kọ́yàwó à ń sìnkú à ń píngún kí ló tún kù wọn tó bá tún di káràkátà. káràkátà so akramakumullah sir. ìyẹn bẹ́ẹ̀ àwọn yẹn lọ àwọn onífíkìwù. Àwọn onífíkìwù wọ́n mú. ipò alákọ̀ọ́kọ́ yẹn. ẹlẹ́ẹ̀kejì àwọn oníkínídé imani kí ni tún mọ imani bẹ́ẹ̀ni sà. أن تؤمن بالله an tu'mina billahi gbọ́lọ́ngbọ́ وملائكته wa malaikati ìgbà pé àwọn màláíkà yẹ wà وكتبه ìgbà pé tírà yẹ wà ورسله ìgbà pé àwọn òjíṣẹ́ wà واليوم الآخر ìgbà pọ́jọ́ gbẹ̀yìn bẹ وأن تؤمن بالقدر kò gba kádàrá gbọ́ خيره وشره. èyí tó dá ń bẹ kò gbà èyí tí ò dá gbà pé pin tiẹ̀ nìyẹn Allahu akbar. àwọn yẹn wá dé àwọn là ń pè láwọn alákìídà akramakumullah sir. àwọn àdìkíní imani yẹn wọ́n á bẹ̀rẹ̀ sí fásara imani wọ́n tú báwo la ṣe mọ̀ pé kí ló ṣe tọ́lọ́run ń bá àwọn òjíṣẹ́ kan sọ̀rọ̀ tó yẹ pé èèyàn ni wọ́n èèyàn lèmi náà èèyàn ní kálukú wa ẹ̀ kó máa bá ẹnì kọ̀ọ̀kan wa sọ̀rọ̀ nǹkan tó fẹ́ ká ṣe wọ́n lórí báwa náà ṣe lórí báwo ló ṣe fẹ́ máa bá wọn sọ̀rọ̀ tí ò ní bẹ́mi sọ̀rọ̀ àwọn tí sì ń bá sọ̀rọ̀ yóò lórí méjì. tó wọ́n máa sọ pé Ọlọ́run sọ fóun wípé jẹ́ kó sọ fẹ́mi náà àwọn tó ń takò wọ́n bẹ̀ àwọn yẹn dìde kí ni ìdí tọ́lọ́run fi ń bá wọn kan sọ̀rọ̀ tí ò ní bá wa sọ̀rọ̀ wọ́n fi so ìyẹn ọ wá lọ wípé èyí tó fi ń bá wọn sọ̀rọ̀ kí ló fi ní kí wọ́n máa sọ̀rọ̀ kọ́rọ̀ ẹ máa jáde òun ló dá ẹran Allahu akbar. ẹran ò sì lè sọ̀rọ̀ Ọlọ́run tó dẹ́ran yẹn tí ò jẹ́ kó sọ̀rọ̀ òun ló dá àwọn kan ló ṣà wọ́n léṣà ló ní káwọn yẹn máa gbọ́rọ̀ tòun Allahu akbar. ni ò jẹ́ kí wọ́n gbọ́. Allahu akbar. Aha. ibi táwọn alákìídà dúró sí nìyẹn. ibi táwọn alákìídà ẹlòmíì wàá ròyìn pé akídà kò mọ nǹkan tó ń pè lákìídà yẹn. so láyé tòyídì ẹlòmíì ò mọ nǹkan tó ń pè ní tòyídì tòyídì yẹn tó bá ti lè ṣe la ilaha illallah ó sì ṣe tòyídì inú ṣẹ̀rí àtàwí kò sí tíra fíkíù ní Málíkíyà tá ń lò lọ́dọ̀ wa ń bí ìyẹn kí n fi ṣàpèjúwe tó dáa kò sí tíra Málíkíyà kan tí ò ní bẹ̀rẹ̀ bábùl awwal at-tashahhud bábùl awwal kó tó bọ́ sí bábùl wudu bá ti ṣàlùwàlá bá ti kí ló ń já àlùwàlá báwo láti ṣe wẹ̀ irú omi wo la lè fi wẹ̀ so gbogbo yẹn ṣẹ̀ríà nìyẹn so ìyẹn bẹ́ẹ̀ àwọn ìgígé ẹlẹ́kẹta ègígé ẹlẹ́ẹ̀kẹta al-ihsan
ihsanu yẹn làwọn kan wá jókòó tì báwo la ṣe fẹ́ sin lọ́hùn bí ipò ń rí báwo la ṣe fẹ́ sin lọ́hùn tí ó sì táàsì rí táàmà wá sin bí ìgbà tá à ń rí òun ló bí ó bu ọlọ́run ìfẹ́ ọlọ́run ló ní in tó nífẹ̀ẹ́ tó rí ní Rabi'atul Adawiyya ló ní uhibbuka hubbayni hubba lahawa wa hubban li annaka faridun li annaka ahlu lizaka وما الذي هو حب الهوى فكشفك للوجب حتى أراك وما الذي ينتهل له فشغلي بذكرك فشغلي بذكرك حتى أراك أكرمكم الله أن تعبد الله كأنك تراه شغلي بذكرك حتى أراك títí tí màá fi rí wọ Ọlọ́run báyìí tasawufu nìyẹn gbogbo èyí tó wà nínú tasawufu ta kàkalẹ̀ yìí kìí ṣe bátìní kìí ṣe záhìrí ipe ilmu kan ilmu bátìní ilmu kan ilmu záhìr ẹni tí ó yé nìyẹn ilmu záhìr ilmu bátìn siyasa ló dáálẹ̀ akramakumullah siyasa ló dáálẹ̀ ó lè siyasa ta ló dáálẹ̀ ó ìwọ tó ìkànnà àwọn ní tasawufu yìí iná àwọn tó ṣe súfì ní ó ní tọ̀ríkúnà Junaid Imam Junaid ó ní tọ̀ríkúnà hadha muqayyadun bilkitabi wa sunnah ìntà nẹ́bì kan ò ṣe tọ́lọ́wọ́ ò fi ṣe kàrámà fún mọ̀jíza fún kò lè jẹ́ kàrámà fẹ́ èèyàn kan lásán kẹ́dà kọ́ wá ṣe ohun tá nẹ́bì ò ṣe kò sì tó kọ́ ànẹ́bì so ìyẹn kí n má jìnà bẹ̀ torí bàbá wọ lọ báyẹn a máa jìnà but àlàyé tí mo ṣe àlàyé díẹ̀ ni tó bá tún gba kí n ṣàlàyé mi a tún máa pàdé an ta'budallaha ka'annaka tarahu látàrọ̀ tí bàbá ti ń sọ ka'annaka tarahu tí mo wí nínú ẹni tó bá ṣe adab yóò kà nínú Majnunu Layla nínú Majnunu Layla yẹn Qais òun ni Majnunu yẹn Layla lóbìnrin tó ń jẹ̀rán obìnrin tó ń jẹ̀rán yìí ní ó ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn Lárúbáwá ni so ìran Qais yẹn àti bàbá Majnunu Layla ìjà wà láàrin wọn okay ó wá lè àwọn méjì wá ń fẹ́ra wọn wọ́n fẹ́ fẹ́ra wọn bàbá wa ní pé rárá o bàbá ọmọ ní kò ní ohun òní yọ̀ǹda ṣẹ́wọ̀n ìran tàn bá jà yìí náà wà lẹ́nu ẹ̀ wíwà lẹ́nu ẹ̀ tán wà lẹ́nu ẹ̀ tán bá fọwọ́ kan lè lábáyìí yóò rò wípé Qais ló fọwọ́ kan òun tán bá lu Qais báyìí yóò rò wípé Layla ló débi pé wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣe lọ́rẹ́ ṣe ní blálà kó fi jáwọ́ kúrò kàkà kí blálà máa hàn lára ara Qais ló ti hàn kàkà kí blálà hàn lára Qais ara Layla ló ti hàn gbogbo ọgbẹ́ tó yẹ kó ń gbà èkejì ló ń gbà ó wá di pé ó wá dijọ́ kan Qais yẹn wá ń lọ nígbà tó ń lọ kò mọ̀ ṣe nǹkan tó wà ń láàkáyẹ̀ ọ̀rọ̀ Layla ni kò sí nǹkan mi kò rí nǹkan kan mi ó wá lọ ó wá kọjá wájú ẹni tó ń kírun lẹ́ni tó ń kírun ni a rí pé báwo ló ṣe kò ríhun ni ló bá falẹ̀ wù padà ẹni tó ń kírun ni ó wá járun torí ẹ tó fẹ́ dárun kọjá ó wá fà á Qais wá sọ fún yín pé ó fà mí kúrò ní kí ló ń ṣe lọ́wọ́ òun kírun ni ó ní tó bá fẹ́ràn Ọlọ́run tó rí ni tó yá pé wájú ẹ ló wà ó ní ríhun wípé òun kọjá wájú ẹ torí òun tó òun fẹ́ràn èèyàn òun ò ríran mọ́ tó bá ń fẹ́ràn Ọlọ́run ó tó wá ń ríyàn walan tara ilakal mahanuna hatta takun majnuna walan tara ilakal mahanuna
أو تكون في ذكره مجنونا. tí ìrántí ọlọ́run tó bá wà ń bẹ̀ tó ìrántí ọlọ́run yóò sọ ẹ́ di bí wèrè ni kìí ṣe ẹni tó lọ kó tó lọ dárun dáadáa sí o kìí ṣe yẹn là ń wí. Gbogbo yẹn irọ́ ló wà ń bẹ̀. ìwọlé ọ̀rọ̀ ni ẹ ṣe wá sá. Ìwọlé ọ̀rọ̀ ni. wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí ó pa àwọn àfáà lẹ́nu ọmọ ó sì ilé ẹ̀ àtàwọn onísúfí àti ìwà máa ìṣẹ̀lẹ̀ náà sá. Mo ti sọ tó onísúfí náà, mo ti sọ ìṣẹ̀lẹ̀ yẹn ni ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ láìpẹ́ yìí. Ó ti máa ń ṣẹlẹ̀ bọ̀ tí kálukú ò kọra sí. Wọ́n kàn ń ṣẹlẹ̀ ní kí wọ́n máa pààyàn, La ilaha illallah. kí wọ́n máa gé orí èèyàn, kán máa wá owó níwàkuwà, kán máa fi ọtí lo iṣẹ́ torí owó èèyàn ni wọ́n sun orí ẹ̀ tí wọ́n sun yìí pẹ̀lú àwọn nǹkan míì tí wọ́n ní wọ́n jó mọ́ kó máa wá lò pẹ̀lú ọtí, àwọn muharramat. irtikabul jara'im. So gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ló ṣẹlẹ̀. Ìlọrin wọ́n wá mú ọmọ kan, ọmọ tí wọ́n mú yìí ńgbà tó lọ́hùn fẹ́, torí nǹkan tí ò kọ́kọ́ yé wa ní tí ò yí ọ̀pọ̀lọpọ̀ ni pé ẹran màálù tó lọ́hùn ṣe ní jíjẹ fún wa lẹ́tọ̀ọ́. Ẹ lọ ṣàkíyèsí gbogbo àwọn alápàtà tí máa ń pa màálù lójoojúmọ́ kò ní balance. Allahu akbar. Kò ní balance. tòun ti bọ́lọ́run ṣe sílẹ̀ tó fún wa. Bẹ́ẹ̀ ni, torí ẹ̀jẹ̀ tí ó ń dálẹ̀ Allahu akbar. ó lágbára. Ẹni ojú máa ń rìkọ́dù nǹkan. Ẹ rí i pé tí kóòtù bá dájọ́ ẹjọ́ kú wípé kí wọ́n hang ẹnìkan pa, wọ́n á bo ojú ẹni kó má lè rí ẹni tó fẹ́ pa, La hawla wala quwwata illa billah. torí ojú ẹ máa rìkọ́dù ẹ lọ́rùn, yóò gbé dání ni pé ẹni tó pa òun rè. tòun ti bó ṣe jẹ́ pé wọ́n pa òun náà láṣẹ ni. Bẹ́ẹ̀ ni, ìwọ ló kọ́ ló dẹ̀mí, Ọlọ́run ló dá. So nǹkan tó bá fẹ́ gba ẹ̀mí yẹn Ọlọ́run ti ṣe talẹ̀ kójú yẹn kó rìkọ́dù gbogbo kìíní yẹn. ẹni tó bá jẹ́ sábàbí bẹ́ẹ̀ mi ṣe jáde ẹni tó lára jẹ́ sábàbí nǹkan bẹ́ẹ̀ mi ṣe jáde lára ẹ̀. Allahu akbar. So ẹni yìí, ọmọ yìí ni wọ́n á sọ pé ẹni yìí ọmọ kékeré, ọmọ obìnrin náà ó wá tán lọ òfin nǹkan kò ń ṣe, ó fi gbàlákà yẹ, ó fi hypnotize, ó fi wá mú wọnú ilé, ó fi pa. Ọ̀tọ̀ ni ó gbẹ̀jẹ̀ sọ́tọ̀, ọ̀tọ̀ ni pípa tó pa yẹn tó wá bẹ̀rẹ̀ sí gé irban ekiri bí ẹni fẹ́ ká ha ẹran léyà. So níwọ nìkan tí Imam Shafi'i ni walamma qassa qalbi wa daqat madhahibi ja'altu ar-raja'a minni ilayka sullama. Ìwọ tí wàá fi rọ̀jáwù tọ́lọ́hun sí, ó tún jìnà ẹ̀mí yẹn lé, ó lè jù rin lọ. Èyàn ẹgbẹ́ so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ó wá dádọ́jà kalẹ̀ rẹpẹtẹ, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lóríṣiríṣiríṣiríṣi. Èyí táwa ti máa ń sọ tẹ́lẹ̀ láàyè yìí ní mọ́kàzí mi kìí ṣẹ̀ṣẹ̀lẹ̀ yìí ló ṣẹ̀ṣẹ̀ mú wa sọ. Àwọn nǹkan tá à ń rí nígboro tó ń ṣẹlẹ̀ láti fi ń sọ̀rọ̀. So kò jẹ́ kí kéèyàn ti bẹ̀rẹ̀ pé nígbà yẹn kí wọ́n máa tún á bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi, but àwọn nǹkan tí mo fẹ́ fàyọ pẹ̀lú bó ṣe dí kálukú lẹ́nu yìí, torí mo rí pé ó ti dí kálukú lẹ́nu. Tí wọ́n bá jáde ní ìsìn tó wí láàrin
ọlọ́pàá ó dá dúró ní wọ́n ṣàṣẹ kò sẹ́ni tó lè rìn pẹ̀lú confidence mọ́ kò sí láwàní kò sí òun ni mo sọ pé ó sì lè ó sì lè ẹnu ìyẹn ni mo fi mú ọ̀rọ̀ sọ yìí so ọmọ tó wá ṣe kínní yìí ó yẹ̀ṣẹ̀ jáde ilé kíw náà ni ilé kíw wo ló ti wá jáde Darul Ulum Darul Ulum ṣé Darul Ulum ṣé nǹkan manhaju tí Sheikh Adamu fi kalẹ̀ nìyẹn هذه واحدة ìwọ ọmọ iná òtún wá ń lu bàdírì òun ṣe ó wà pẹ̀lú àwọn ní súfí a rí pé ó kàn ní súfí náà òun ló jẹ́ kí n lọ gbogbo bí ta kọ́kọ́ lọ yẹn mo tẹ́ ní fọ́rọ̀ ni náà kí ọlọ́run kí ó jẹ́ àríyìn pẹ́sà níbi tí ẹ bá wa yanjú ọ̀rọ̀ dín pé manhaj tí bàbá Mọ̀lánà Sheikh Adamu gbé kalẹ̀ kọ́ ní Darul Ulum nìyẹn àti lọ́pọ̀lọpọ̀ àwọn ilékéwù irú ọmọ yìí tó wá jáde yìí tó ń jẹ́ Mathalu Sawi kí la lè sọ pé kí ló sun débẹ̀. náà ọ̀rọ̀ nìyẹn ọ̀rọ̀ nìyẹn in tó sun débẹ̀ abalọ́wọ́ inú dínú nasiha tí bàbá sọ síbẹ̀ wípé at-ta'limul abtar ó wà ń bẹ̀ at-ta'limul abtar ẹ̀kọ́ ààbọ̀ ẹ̀kọ́ kò sí ìmọ̀ tó bá jíjá sí pé mímọ̀ ni tọ́jà ẹkúta فإني لم أرى متعلما كاملا كسدت تجارته òkútari وإن كسدت في بلد لم تكسد في بلد آخر وأرض الله واسعة فتهاجر فيها so ìmọ̀ òkútari kò dojú àmì ìmọ̀ àbọ̀ ẹ̀kọ́ òun ni problem aha كالخيل المنبت ó dà gẹ́gẹ́ bí ẹṣin tó gé lẹ́yìn ni la ardon qata'a kò rí bí lọ́mọ́ kò kọjá bí kan mọ́ wala zahran abqa ẹ̀yìn gan ò ṣe padà sí so àwọn nǹkan tó wà ń bẹ nìyẹn àwọn ọmọ ò fẹ́ kẹ́kọ̀ọ́ gidi mọ́ certificate ní kálukú wa ọdún náà fẹ́ máa kà àtọdún wọn fẹ́ kẹ́kọ̀ọ́ wọ́n máa lé owó kiri wọ́n máa lé ayé kiri ayẹyẹ kiri iyì kiri owó ọmọ tóun tó ṣe wà ń lé kéw ó ti ń lọ ṣe wá sí ìta kí ni wáàsí wo ló mọ̀ tó fẹ́ máa ṣe ń ta ókè ó ti ṣe wáàsí yẹn olóhùn ó ṣe kíní èèyàn wà á tàn jẹ olóhùn òun ni wọ́n máa wí ó bọ́ sínú magruru nínú Imam Ghazali ló àwọn asnaful magrurin Imam Ghazali ló pín pé àwọn tí wọ́n máa jọra wọn lójú tí wọ́n ti gbẹ̀tàn so nílọrin tẹ́lẹ̀ ẹlòmíràn wọ́n ní mi ò gbé lọrin mo sọ Ìlọrin ọ̀hún ìwọ tán bí síbẹ̀ o má tó mi Ìlọrin gbé lórí ni máa lè kàn sí yín pé nílọrin ní pàkátà ilé sáwí ní pàkátà ilé wírìdì àwọn èèyàn díẹ̀ ni wọ́n mọ̀ pé wọ́n ṣe wírìdì tẹ́lẹ̀ èrò kí ń pọ̀ ń bẹ̀ wọ́n ti mọ̀ pé onísáwí ni wọ́n oníwírìdì ni wọ́n àwọn oníwírìdì tá à ń wí ṣéwù mélòó ló wà ń gbà yẹn mọ̀kádàmù mélòó ni wọ́n ní débi pé ayò kútùbù wà sílẹ̀ débi pé ayò kútùbù ó máa ń pé orin kútùbù kan
wọ́n ń ṣe wírìdì àwọn tó ń ṣe nílọrin gbà yẹn láwọn àgbàlagbà kódà tí wọ́n ní lọ sí ilé oníwírìdì tí wọ́n ń ṣe ẹ lè mọ̀ pé wọ́n ń ṣe wírìdì Allahu akbar. wọ́n yẹn ṣe mọ̀kádàmù Allahu akbar. bèèlè wọn wà jẹ́ òṣèwù ń jẹ́ láàrin wọn àtọ́lọ́hun. láàrin àtọ́lọ́hun bẹ́ẹ̀ ládàgbà sọ́ọ́mà ládàgbà bẹ́ẹ̀ so ó wà tí ó já sí pé bàbá tó ní sọ́ọ́mà yẹn òun nìkan yóò lọ wọ kálúwẹ̀ ń bẹ̀ jẹ́ òun nìkan tí ò ní pariwo tí ò sí kíní. òun ṣe pé tó bá fẹ́ jáde wọ́n wà lẹ́ pósítà pé bàbá ó jáde ó lọ ó ṣe kálúwà èwo làbúrò lẹ́ pósítà ìpè wá pàdé mi. jáde o wọ́n sì pọ́ onírànràn àṣẹdé wà tọrọ tó bá fẹ́ o ẹlẹ́dìí ẹlẹ́ran. irú yẹn kálúwà kọ́ yẹn nínú tasawuf ọ̀tọ̀ ni kálúwà ọ̀tọ̀ ni jálúwà. èèyàn lè wọ kálúwà ọ̀rọ̀ àáwà níbi tá a wà yìí kò ní báwọn èèyàn sọ̀rọ̀ ni ó sì ti wọ kálúwà kò ń ṣe dandan kó tilẹ̀kùn mọ́rí kò ń ṣe dandan kó tilẹ̀kùn mọ́rí so àìṣe dandan kó tilẹ̀kùn mọ́rí yẹn ẹ̀yìntìzal lọ́dọ̀ onísúfí gidi kì í ṣe pé kò wípé o ò fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ ìyẹn gan ó ti dẹ̀ṣẹ̀ so àwọn wa ní fẹ́ ṣe ní pé mo fẹ́ wọ kálúwà mo fẹ́ ṣe wà pẹ̀lú àwọn èèyàn kó máa ṣe nǹkan tó fẹ́ ṣe kò sì wọ kálúwà ẹ̀ so ìyẹn kálúwà nìyẹn jálúwà o lè wà ń tà báyìí tó sì máa ṣe kálúwà yìí ni jálúwà yẹn ẹlòmíràn ni pé kò mọ̀ ń pa súfì ṣe èmi mi ò mọ̀ ń pa súfì àbí wọ. ìwọ́n tó máa ń pè bàbá rẹ̀ kí ó nìkan ló ń ká àmọ́ fọwọ́ dì mú. Sheikh Adam ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ pé onísúfì gidi ni wọ́n onísúfì tó fẹ́ rìn náà súfì bó bá rìn tó fẹ́ wọṣẹ́ kan tó ṣiṣẹ́ kan bó bá lálàáríyàn wà bá Sheikh Adam wájú. ìbá wọn wájú yẹn ó fi hàn yí pé wọ́n ti rìnà yẹn ó tí já mi kan tí wọ́n wà sọ pé mo ṣaṣẹ́ yẹn ó ti já mi tàbí sọ fún ẹ pé ó ti já mi tó bá yẹ pé bó ṣe ń wí yìí ni tí gbogbo èèyàn Nàìjíríà ó ti sàn eléyìí já mi tọ̀hún já mi tán kò ń ṣe bébí ṣe ń pa ara Nàìjíríà yìí ilé bí ó máa pa wá. wọ́n ń pe kíní kan ní khasiyya nínú tasawuf khasiyya yẹn tó bá ọlọ́nfà Nábì Ìsá kó máa jí kú dìde tó bá fẹ́ fún wòlíì kan khasiyya nìyẹn yóò gé lára ti ànábì Ọlọ́run. Sheikh Ahmad al-Badawi Ọlọ́run fún ní khasiyya táwọn wí òun náà jí kú dìde khasiyya Ìsá lọ́lọ́run fún Ìsá náà karam mùjísà tọ́lọ́run fún tá ń sọ yìí ó yàtọ̀ sí ti Èlíjà o ànábì ni òkú tó ti kẹfun tó ti kegun ṣé ò sẹ́ran lára ẹ̀ mọ́ o lè Èlíjà ló ń jí dìde wọ́n ju Èlíjà síbẹ̀ báyìí àwọn òkú yẹn dẹ̀ dìde tí a ń Ìsá ẹyọ kan náà ni òun ló jí ẹyọ kan ni kò jí mi mọ́ Lazarus yẹn wọ́n gbé bá pé ó máa kú o tí ìyá ẹ̀ ń sunkún tí gbogbo ń sunkún lórúkọ Ọlọ́run ó sì gbọ́wọ́lé wọ́n yìí sín o ó sì fresh ló fi gbọ́wọ́lé ló fi gbé dìde so ìyẹn bẹ́ẹ̀ now mo ti jìnnà
مرضنا وعلاجنا ẹ̀sìn ní àtàlímù abtar ní wàhálà. so ká má tún lọ bẹ̀ mọ́ so tàlímù abtar ó wà nù dínú nasiha kí ọlọ́run kí ó náà àwọn ìmọ̀ wá kí wọ́n máa wówó kiri wọ́n máa wá kò sí lọ́wọ́ ilé kéwú tó ń pòdúsì ọmọ kéwú. náà irú ẹ̀ inú ilé kéwú kọ́ ni wọ́n ti kọ́. rárá inú ilé kéwú kọ́ ní markazi bí ọmọ tán bá mú mi ò mọ̀ rí kò gba markazi kọjá in tán bá rí kán ṣe fún òun ló mọ̀ bí tó ti rírú ẹ̀ tó rírú ẹ̀ kọ́ la kọ́ kò sí subject ní pé tó bá fẹ́ lówó nǹkan báyìí ní kó wá ojú ológbò ojú màálù ojú gbá ojú àwo ojú màálù ó ṣe é sè lọ́bẹ̀ jẹ yàtọ̀ wá ní pé kó wá kó jọ ẹ̀rù tí ẹ̀ bá ẹ́ ojú màálù mẹ́rìndínlógún màálù mẹ́jọ nù màálù mẹ́jọ ó wá yọ ojú ẹ̀ méjèèjì bí àṣà Abíọ́lá tí Ọlọ́run bá kẹ ẹnìkan aláàfáà náà ni wọ́n á lọ bá wípé ìbò tá fẹ́ dì apá màálù 100 Abíọ́lá ní ẹ̀ṣẹ̀ wo ni màálù ṣẹ̀ mí ní àdúrà ọgọ́rùn tán òun ò ṣe so ká wò tó jẹ́ àlàálí kò pọ́gọ́rùn mẹ́jọ ojú mẹ́jọ la ilaha illallah so bí yẹn ṣe rí ni ẹ̀ kọ́lọ̀ jẹ́ àrí bàbá pẹ́ albarka ọlá nẹ́bí wa Muhammad gbogbo ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ bàbá Mawlana Sheikh Adam náà ni lẹ́fin so ti ànápọ̀ mọ́tẹ̀ ọlọ́run bò ní jó bàjẹ́ bàbá Mawlana Sheikh Adam bisimilahi kúrò wàdúró markaz ọlọ́run bò ní gba ọ̀rọ̀ lẹ́nu yìí kò sì ní pa ìmọ́lẹ̀ yìí àlékún àláfíà àlékún dùnú tinuwa kọ́nà kó ma bá fi ṣe ilẹ̀ṣọ́ laqad ja'akum li'ila karramna bani adam wa hamalnahum fil barri wal bahri wa razaqnahum min at-tayyibat wa faddalnahum ala kathirin mimman khalaqna tafdila rabbana la tuzigh